Adébíyì Mọ̀dínà. Ọmọ Bonio. Ọmọ Ayékalẹ̀. Ayékalẹ̀, bàbá rẹ̀ ńkọ́? Bàbá mi ti kú. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá mi ti kú. Ọ̀dọ̀ ta ló ń gbé? Ọ̀dọ̀ Gamadade. Ọ̀dọ̀ Gamadade ẹ? Bẹ́ẹ̀. Gamadade ẹ ńkọ́ báyìí? Owó ń bẹ l'Ayékalẹ̀. Ìjọ́ wo ló ti jáde nílé? Ó ti pẹ́. Ó ti tọ́dún mélòó? Ọmọdún. Ọmọdún rẹ̀. Ọmọdún mélòó ni ọ́? Ọmọdún. Ọmọdún rẹ̀. Nǹkan kan tó ọmọ ń pa rẹ̀ òjókòó rẹ̀ nìkan lọ. Nígbà tó jáde nílé ń bolo ń gbé ń bolo lọ. Ìlú mi kankan. Ọjà àbá náà lọ. Kí ló wá ń ṣe lọ́jà àbá? Ọ̀sẹ̀ ìgbà tí wọ́n ń ṣe mọ́. Kí ló wá ń jẹ? Wọ́n tọrọ owó. Ọ̀ ń tọrọ owó? Bẹ́ẹ̀. Oyún oṣù mélòó lọ́wọ́ àánú rẹ̀? Ìwọ̀n oṣù rẹ̀. Ọmọ oṣù rẹ̀? Bẹ́ẹ̀. Ta ló lóyún inú ẹ̀? Súnmọ́ kìíní nǹkan sọ̀rọ̀. Àwọn ọmọ Jaba ló ní. Àwọn ọmọ Jaba náà ni? Bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ Jaba. Gbogbo ẹ̀yin ọmọ Jaba ẹ wò. Arágbó ọmọ yín o, mẹ́tọ́ lóyún inú rẹ̀. Àwọn mélòó ni? Ọmọ iye wọn. Bẹ́ẹ̀. Wọ́n tó mélòó? Séèyàn kan ni? Séèyàn méjì ni? Séèyàn mẹ́ta ni? Èèyàn mẹ́wàá ni? Wọ́n ju mẹ́wàá lọ? Wọ́n ju mẹ́wàá lọ? Inna lillahi. Subhanallah. Ọmọ yìí ti lóyún, oyún rẹ̀ ti ń lọ bí oṣù méje. Ta ló wá dámọ̀ nínú àwọn náà? Mo fẹ́ kí sẹ́rí ìtọ́jẹ́ ká sọ ojú ọmọ yìí. A fẹ́ kí àwọn ẹbí rẹ̀ yọjú ni. Àwọn bàbá rẹ̀ tó ló ti kú yóò sálẹ̀gbọ́n. Ọlẹ́gbọ̀n. Àbíkọ́ láàbùrò ọlẹ́gbọ́n. Ẹgbẹ́ mi mú gbó. Ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe kí ni? Mú gbó. Nímọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ti mú gbó. Ọ̀nà Ayékalẹ̀. Ọ̀nà Ayékalẹ̀ ló ń ti mú gbó tiẹ̀. Nílé Nídàlémọ̀ lẹ̀gbọ́n rẹ̀ ti máa mú gbó. Kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ ń? Yusufu mú gbó ní Dálémọ̀ tiẹ̀. Ìwọ lọ sí ọjà Aba. Bàbá rẹ̀ ó sálẹ̀gbọ́n. Àbí kí ìyá rẹ̀ ọlẹ́gbọ́n àbíkọ́ láàbùrò. Wá ọ kí wọ́n lè bá àrí ọ ńlá ṣe ní kí wọ́n wojú rẹ kí wọ́n mọ̀ pé ọmọ yìí o kò kú o ṣùgbọ́n ipò tó wà ti lágbára o. nínú gbogbo ṣé ojoojúmọ́ náà máa ń bẹ lájọṣepọ̀ ni àbí gbogbo wọn wá lẹ́ẹ̀kan náà? Ojoojúmọ́ ni kálukú wọn wá ni. Ta ló mọ̀ kọ́ nínú gbogbo wọn? Sọ̀rọ̀ sí ni. Bàbá ẹ̀sẹ̀. Ẹ̀sẹ̀ kí ni? Bàbá ẹ̀sẹ̀, bàbá ni wọ́n mọ̀ pé ẹ̀sẹ̀ níbo ni ẹ̀sẹ̀ máa wà? Ọjà Aba. Iṣẹ́ kí ni ẹ̀sẹ̀ ń ṣe lọ́jà Aba? Ọba àyàngbẹ́rù. Òun náà tún bá àyàngbẹ́rù ni. Ṣé gbogbo àwọn tó bá ọlọ́dọ̀ṣepọ̀ gbogbo wọn bá àyàngbẹ́rù ni? Inna lillahi wa inna ilaihi raji'un. Subhanallah. Kábíyèsí Ọlọ́run. Kí ló pọ́kọ̀ ẹ lẹ́ẹ̀kan sí? Madina Adébíyì. Ẹ dákun o, Ọlọ́run má jẹ́ á fẹ́ru wa sọ́ọ̀yàn. Ọlọ́run má jẹ́ á dẹrù wa rẹ̀ lọ́sàn-án gan. Má sunkún. Kò wọ́ káyé rí báyà bí? Pẹ̀lẹ́. Mo feel bad, èmi náà feel bad. So dá bàbá yẹn mọ̀ kó tó kú. Mo dá o. Iṣẹ́ kí náà ń ṣe? Iṣẹ́ àfà. Iṣẹ́ àfà náà ń ṣe? Bẹ́ẹ̀. So dá mú mi ẹ̀ mọ̀. Kò dá mi mọ̀. Iṣẹ́ kí náà wọ́n ṣe? Iṣẹ́ ẹlẹ́yà. Iṣẹ́ ẹlẹ́yà. Àwọn méjèèjì ti wá kú. Lẹ́ má sunkún mọ́, má sunkún mọ́, má sunkún mọ́. Ká ló ti lóyún nìsín ni. Lẹ́ má sunkún mọ́, má sunkún mọ́, má sunkún mọ́. Ká ló ti lóyún nìsín ni. Bàbá sọ ọ́ dọmọ kíákíá ni. Bàbá ó ṣe lóyún yìí nìsín. Subhanallah. Ilé ìtún burú o, ilé ìtún lágbára o. Sọ ọmọdọ̀ grandma ẹ̀. Ọmọ ẹlẹ́gẹ̀ẹ́. Kí ló tó wá kò ní? Kò sí ìlẹ̀kẹ̀. O láìkí tó ṣẹlẹ̀ sí ẹ báyìí. Ẹ kí ló tó kúrò ní àyè? Kò sí ìlẹ̀kẹ̀. Ṣé wọ́n fún ẹ lóúnjẹ ni? Wọ́n fún mi lóúnjẹ. Wọ́n rẹ́ lọ skul.
Kíláàsì wo ló wà tó fi kúrò? Nígbà tí mo sọ pé mi kàwé, nígbà tó sọ pé mi mọ̀wé pé aunty mi pé wọn kò kọ́ mi dáadáa. Wọ́n lọ kọ́ lọ jù mí síbi iṣẹ́ kan, wọ́n jẹ́ jù mí níbi ibẹ̀. Ló fi kúrò nílé? Mo fi kúrò nílé. Ṣé ọwọ́ akọ́ṣẹ́ níbi tó lọ? Wọ́n ti wá sí ẹ báṣubàṣu, wọ́n ṣe bó ṣe wù wọ́n. Wọ́n ṣe. Madina kí ló korúkọ ara rẹ? Madina Adébíyì. Kí ló fẹ́ báyìí? Ó fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́? Lórí ìrànlọ́wọ́ wo gan-an ló fẹ́ sọ fún mi? Súnmọ́ kí ní ìfòsọ̀ dáadáa. Mo fẹ́ jẹ́ ká yàn mí lọ́wọ́ lọ́lé. Káwọn náà sọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Mo jẹ́ máa ń sá kúrò ní tí wọ́n bá ti rìn mí sẹ́. Ṣé o lè má lé yín tàbá ní ìfẹ́? Mo lè má lè wá. O lè má lé yín? Bẹ́ẹ̀. A ṣe home tracing lọ́la. A ṣe home tracing. A ti sáfẹ́. N kúrò bẹ́ẹ̀.